àní àdúpẹ́ lọ́wọ́ ọba fún ni mo fi tẹnìkan ṣe oníbùkún jaburata ọba tó bọ́ bí orí àmọ́ pẹ́ wá fún ọba ọlọ́wọ́ gbọgbọrọ torí ọlọ́jọ́ ìbí òní Adéníkẹ́ Fágbọmọ Adéyẹmí o mọ́ gbóhùn ẹnu mi o Ebony lèmi ń jẹ́ àní mo bínú pé mo pè ọ́ lórúkọ orúkọ là ń pọ̀ bá ládé ọ̀rẹ́ rẹ pàtàkì ló ní kí ọ fún tọjọ́ ìbí rẹ Wúrà ọmọ Ìgbàrò Ọlá aya Abíọ́dún àárín yín tó ti ń dùn oníbàjẹ́ lọ́lá Ọlọ́run ọba Adéníkẹ́ ọmọ Adéyẹmí o ìyá Bólú ti fẹ́ màmá kò fowó rọlá mọ́ owó lẹ̀ mọ́ rọra ọdún èyí ò ní jáṣe mọ́ fún ọ Dublin ló wà tó ti ń powó wá sílé ilé màmá Viola Olúwagbémilékè ojú rẹ òkúkú ní ríbi Adéníkẹ́ jẹ́ ń sáré yálé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ Olúwo ìwọ ọmọ olódò ọba ọmọ àtẹniwíjọ ẹ̀yin lọ́mọ àtẹwọ̀ gbọ̀rẹ̀ ìwọ tí ò nílẹ̀kùn rárá ẹrù wẹ́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  ni wọ́n fi ń délé ìwọ ọmọ onífàdé o ìwọ tó dídẹrẹ́ pé tí ó lè pè tán ìwọ ọmọ akáwọ́ṣòwò ìwọ ọmọ akóbi ìṣọ̀rọ̀ ìwọ tó dídẹrẹ́ pé tẹnu rẹ̀ kákó roboto Adéníkẹ́ o àníkún owó o àníkún ire gbogbo ọdọọdún ló mọ̀ wà nínú àlàáfíà tí ṣe balẹ̀ ọ̀rọ̀ Adéníkẹ́ o ọdún ayọ̀ ló mọ̀ ṣe Ebony lèmi ń jẹ́ o Ebony.